ẹni gíga tún wá sọ lórí platform ẹ̀ wípé wọ́n rí mi níbi tí mo ti lọ ṣọdún ẹ̀là nìbàdàn ní Màpó. How can a pastor be so confusing and being a big liar? tó ṣe mistake. nǹkan tí kò ṣe pé wọ́n ṣe mistake ṣé kí wá ṣẹlẹ̀. mo lè dáhùn question yín pẹ̀lú question. ẹ má wulẹ̀ answer títí tèmi Bishop Andrew ẹ béèrè question yín lọ́wọ́ wọn kan tó lọ. torí àwọn question tá à ń béèrè wọn ti dáhùn. ẹ ṣé gan, thanks a lot for giving me the opportunity. Baba, inú mi dùn pé ẹ mọ̀ nípa Jésù dáadáa. mo gbọ́ yín sàmúwà pẹ̀lú yín. mo nínú mi. dáadáa kọ́ ìwọ̀nba tí mo mọ̀ mi lè mọ̀ tẹ́yìn bishop bọ̀ ṣé bishop gidi ni yín ni àbí fake account náà lẹ́yìn náà tó ẹ jẹ́ kí n sọ̀rọ̀ oh God. mo béèrè question ni ìbéèrè ò fàjà. kò sí nǹkan tó kàn yín pẹ̀lú yẹn question ni mo fẹ́ béèrè. ó kàn mí. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n béèrè question mi mo ní mo fẹ́ béèrè wọ́n ní host ní kí n béèrè question ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ ẹ ti ń da question bò mí orúkọ tó wà gbé ni mo lè jẹ́ kò sí nǹkan tó kàn yín ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè question lọ́wọ́ yín. 1 John chapter 4 verse 1 ó ní pé kí n tẹ̀ tó kó sí 1 John chapter 4 verse 1 ẹ sọ pé ọmọlẹ́yìn Jésù ní that means pé onígbàgbọ́ ni ẹ gbàgbọ́ nínú Jésù. bẹ́ẹ̀ni. now tẹ́ bá dé gbàgbọ́ nínú Jésù that means pé ẹ ti ní ẹ̀mí mímọ́ nìyẹn. ẹ ti ní ẹ̀mí mímọ́ nìyẹn àbí. ẹ máa béèrè question yín ẹ máa béèrè question yín. ẹ̀yin lẹ́ ń dá mi mo ṣe ń béèrè lẹ́ẹ̀kan ni mo ṣe 2 pause fún yín pé ẹ máa dáhùn ṣe ẹ ní ẹ̀mí mímọ́ bẹ́ẹ̀ ṣe wà mo fẹ́ mọ̀. ẹ béèrè question yín bàbá. question náà ni mo béèrè yìí ṣe ẹ ní ẹ̀mí mímọ́ bẹ́ẹ̀ ṣe wà yìí mo fẹ́ mọ̀. mo ní ẹ̀mí mímọ́. thank you. now 1 John chapter 4 verse 1 sọ fún wa wípé we should test 1 John chapter 4 verse 1 says test all spirits to know which is of God. Exactly. Now èmi wá fẹ́ gbé wa lọ sí nǹkan tí Jésù tún sọ nínú the book of Mark chapter 16 from verse 17 to 18 máa paraphrase only these are the signs that will follow those that believe. These are the signs that will follow those that believe. Ó dẹ̀ list ẹ̀ ọ̀rọ̀ Jésù náà nìyẹn o Jésù sọ pé only they will cast out demons. Number 1, they will have the power to pick up snakes. Even if they trample upon snakes, it won't do them any harm. And they will drink poison and nothing will happen to them. Because just these are the signs that will follow. Ṣé tẹ́ bá rí anaconda nílẹ̀ ṣe lè mú kémi lè believe pé ẹlẹ́mìí mímọ́ ṣé lè mú sniper ìgò kan àbí ìgò méjì tí má ti rí pé nǹkan kan ṣe yín èmi á gbàgbọ́ pé ẹlẹ́mìí mímọ́ ṣé lè ṣe torí Jésù sọ pé náà nìyẹn. bàbá ṣé rí ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín ṣé rí ara ni ẹ̀yin ń lò ṣé rí díẹ̀ àwọn nǹkan kan wà ẹ ní sùúrù àwọn ọ̀rọ̀ kan wà tí Jésù sọ if you follow the Bible with the context ọ̀rọ̀ gbogbo nǹkan tẹ̀ ń sọ ìkọ́ ni Jésù mi kò í ṣe pé ó ní ká lọ mú gan mọ́lẹ̀ kò í ṣe pé ó ní ká lọ tẹ ìjò mọ́lẹ̀ àwọn nǹkan tó mí èmi tẹ̀sí spirit ni àwọn ọmọ bẹ́ẹ̀ ló tọ́lẹ̀ believe. ó ní ká dán ẹ̀mí wò ká mọ̀ bẹ́ẹ̀ ni ó sọ pé ká tẹ̀sí spirit ó sọ bẹ́ẹ̀ but kò sọ yí pé ká lọ mú gan mọ́lẹ̀ ẹni tó bá ṣe bẹ́ẹ̀. bọ́rọ̀ tí mi lẹ́jọ́ bá ṣe Mark chapter 16 ó sọ bẹ́ẹ̀ Mark chapter 16 verse 17 to 18. mo bọ emoji ẹ jẹ́ kí n sáré ánsà wọn. emoji ẹ jẹ́ kí n ánsà ẹ jọ. ẹ jẹ́ kó ka Bible now. bàbá mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run how old ni history Bible how old ni ilẹ̀ Áfíríkà tẹ́ bá mọ̀ history ìgbà wo ni ọ̀rọ̀ history Bible bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ ṣáwọn kan ti ń gbé láyé kí Adam àti Eve tó wá or not sir.
ṣe rí àwọn nǹkan kan wà tó jẹ́ pé Bíbélì ò fi the Bible is silent about. So but ara nínú wọn ni Genesis chapter 1 sir. ẹni sùúrù ẹ jẹ́ n ṣàlàyé yín fún yín bàbá. Okay. Hello. Ara ẹ ni Bible silent about the story about angel. Bible silent ń pa ẹ̀. Bible silent ń pa. lórí ẹ̀sà jẹ́ ẹ̀rí ìkànnbì kan ni. Báwo àárí kàńbì kankan. Bible silent lórí ẹ̀. Kò sọ̀rọ̀ ń pa ẹ̀ náà ni òun la ṣe mọ̀ pé ó silent lórí ẹ̀. So but nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn kan wà ẹni. Báwo lẹ̀yin ṣe mọ̀ pé Hello, sir. àwọn kìíní tẹ́ fi ṣẹlẹ̀ but Bible silent lórí ẹ̀. Bá a ṣe mọ̀ ni pé kò sí ìwé tó fi àkọsílẹ̀ tàríkà ṣùgbọ́n lára àwọn ìran prophecy ẹni sùúrù ẹ jẹ́ ánsà yín kan lẹ̀ ẹ jẹ́ máa ánsà kan lẹ̀ kẹ́ tó má béèrè mí bàbá. Okay. So but tẹ́ bá wo ìwé Isaiah irú ìtàn kan ṣẹlẹ̀ ń sìn níbi tí èṣù tí ó ti lọ gbógun ti Michael tó ń jà ní orí òkú Mósè gbogbo àwọn kìíní yìí kò ṣe rí the Bible is from inspiration gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ pé Jésù sọ lẹ́ẹ̀kan ó ní òun ń lọ o ṣùgbọ́n òun ò rán ẹ̀mí mímọ́ wá tí ó máa kọ́ yín ní nǹkan tí ó máa tọ́ yín sọ́nà so ẹ̀mí mímọ́ yẹn ló sọ fún àwọn tí ó tẹ̀lé Jésù ní ìgbà yẹn àwọn gbogbo. ló ní wípé kí òbí lẹ ọmọ lóko pa torí pé kò gbọ́ràn. òun ni mo ṣe ń ṣàlàyé fún yín pé òun ni mo ṣe ń ṣàlàyé ìyẹn ò kì í ṣe ara òfin. Mr. Rotimi, Mr. Rotimi, it's not part of the law. Kì í ṣe ara òfin. Mr. Rotimi, mo máa bá yín jà sí nǹkan torí pé wọ́n ní ẹni tó máa mú ìjà ẹni tó máa parí ìjà kò kí ń lọ mú jà ìṣẹ́lẹ̀yìn àti bishop ẹni tó bá wá sókè ń bí with little nǹkan tó bá gbé wá ní kẹ́ ẹ jẹ́ ká máa fi béèrè question lọ́wọ́ wọn ẹ jẹ́ ká lo ẹ mẹ́ẹ̀ tí lo advanced level ẹ jẹ́ ká máa lo elementary lọ Bíbélì táwọn mọ̀ nípa yẹn. Okay, elementary lele which one is older African continent or the Bible ẹ jẹ́ kí n simplify bẹ́ẹ̀ yẹn emoji èwo lẹ́rù kó dàgbà jù African continent and Africans or the Bible èwo ló dàgbà jù. Gbogbo ṣe without I want to use general knowledge not biblical knowledge now ṣe rí kò sí the same age ni gbogbo wọn the same age ni kò sí kan tó dàgbà jù kò sí eléyìí tó dàgbà jù tí archaeological evidences wà wípé wọ́n rí skọ́ọ̀lù 14,000 years ní Áfíríkà ní Ilé-Ifẹ̀ ní Ọ̀ṣun tó sì rí àwọn ibùdó kan tí wọ́n rí àwọn tí àwọn blacksmith fi ń ṣiṣẹ́ tí wọ́n wú nínú ilẹ̀ tó ti jẹ́ thousands of years. bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀. Number three sir tí wọ́n fi sọ wípé hydrocarbon mo ń bọ̀ tí wọ́n bá sọ wípé crude oil ibo lẹ́mọ̀ tí crude oil ti wá sà. mi ì mọ ibi tó ti wá ẹ ṣàlàyé. màṣálà kẹ́lẹ̀ understand better crude oil wá láti. bọ̀tẹ̀ má jẹ́ kó pẹ́ torí mo fi. ẹni sùúrù as a decomposition of wọ́n pè ní fossil fuels decomposition of organic matter like human beings animals and plants tí wọ́n bá ti wà washed under the sea for many years as a result of temperature and some other things sir for millions of years nǹkan tó di hydrocarbon nìyẹn tá à ń pè ní crude oil ìtorí ẹ̀ ló jẹ́ pé téèyàn bá kú tó bá ti tó ìgbà kan á bẹ̀rẹ̀ sí ní rùn ìtorí ẹ̀ ní crude oil ṣe máa ń ní òórùn tó níyẹn now tó bá rí bẹ́ẹ̀ from evidences kí ló dé tí Bible bẹ̀rẹ̀ láti 2000 years ago. ṣe é rí number one mi ò múra gbogbo eléyìí wá gẹ́gẹ́ bí mo ṣe sọ látiwájú but reason ni pé ṣe rí
kíní argument méjì ló wà, which is the biblical argument and the scientific argument. ṣé ń gbọ́ àwọn scientists wọ́n ní ayé ti wà ní billions of years ago, but why is it that wọ́n lè sọ story bí ayé ṣe wà? wọ́n ní we come up or we came to being from all these apes. nǹkan tí àwọn tó ń propaganda nìyẹn. ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ mi ní pẹ́ mi kí n pẹ́ lórí ọ̀rọ̀. So argument méjì ló wà. So the biblical argument, which is historically ó ní ẹnìkan mi ìrántí orúkọ ẹni yẹn sìn because mi prepare gbogbo eléyìí wá. So ó ní ẹni yẹn tó sọ story ayé bó ṣe wà. So àwa kìrìsìtẹ́nì dẹ̀ gbàgbọ́ wípé story yẹn ó right because gbogbo nǹkan tí bíbélì sọ pé ó máa ṣẹlẹ̀ látìgbà yẹn náà ló ṣẹ̀ṣẹ̀ wá ń ṣẹlẹ̀ ń sìn. That is number one. Àwọn sáyẹ́ǹsì yìí kí ló dé tí wọ́n predict gbogbo ẹni sùúrù kí ló jẹ́ tí ẹni sùúrù ẹjẹ́ sọ eléyìí gbólóhùn kan ó ti ń ṣẹlẹ̀ báyìí bẹ́ẹ̀ ni nǹkan tí Jésù sọ pé ó máa ṣẹlẹ̀ ti ń ṣẹlẹ̀ kí ló dé táwọn sáyẹ́ǹsì sọ pé ó máa ṣẹlẹ̀. Ó sọ bẹ́ẹ̀. Ó ní pé ní kẹyìn ọjọ́ wòlíì èké máa dìde kí n má bàa gbà á lásìkò ṣé ẹ rántí story Ahithophel. Bẹ́ẹ̀ni mo rántí story Ahithophel. Bẹ́ẹ̀ni Old Testament. Ní Old Testament ṣé ìgbà wa ló ṣẹlẹ̀ àbí nígbà yẹn dáàdi wa wọ́n ti scam yẹn mọ́jà waste time ẹ lè defend níta ní lọ́wọ́. Bàbá ẹ bèrè ẹ ní sùúrù ẹ mọ fún ọ̀sẹ̀lẹ̀. Mr. Rotimi ẹjọ kan tó sá lọ. Ọjọ́ wo ni káwa ọjọ́ wo ni kí n tẹ wá báyìí ọjọ́ wo kan tó sá lọ. Ṣé mo fẹ́ fi ọjọ́ kan tó sá lọ ẹjọ kékeré ọ̀rọ̀ kékeré kan wà tá a fẹ́ bí wọn Mr. Emoji ẹjọ ká tó fún yín ní ọjọ́ Mr. Emoji ká tó fún yín ní ọjọ́ ṣé rí ìbéèrè kékeré tẹ́ bá ti gbà á fún yín ní ọjọ́ á rí wípé lóòótọ́ ẹ lè defend ẹjọ́ sà mo máa rí wípé ẹ kì í fẹ́ sọ̀rọ̀ nípa Old Testament ẹ máa ń sọ wípé Old Testament ti lọ kí ló wà fà tó jẹ́ wípé ọ̀rọ̀ nípa ìdámẹ́wàá yẹn tó wà nínú Old Testament yẹn tẹ̀ ṣe ń lò. Number one ṣé ń gbọ́ number one ní ọ̀rọ̀ ìdámẹ́wàá is a controversial issue ni àwọn tí àwọn kan wà tó jẹ́ yí pé hello. À ń gbọ́ yín. Hello. À ń gbọ́ yín sà. Àwọn kan ó ní àwọn kan tí ẹ bá wo contemporary gbogbo pastor àwọn kan ẹ rí pé pastor kan ló ń takú àwọn pastor ẹgbẹ́ lórí ọ̀rọ̀ yẹn is a controversial issue in which àwọn kan ò kí ń fi ipá gbà lọ́wọ́ yín tí ó bá wù yín ni kẹ́ ẹ san àwọn kan dẹ̀ rèé torí pé bóyá torí àwọn nǹkan kan náà ṣe ń gbà tó bá ń gbà yín ò sọ pé bóyá o ṣe ti Jésù àbí òkè ọmọ èṣù ni ẹ tó bá dẹ̀ gbà náà ìyẹn náà sọ pé bóyá ọmọ èṣù ni ẹ àbí kíní ẹ òun nìkan kọ́ ni àwọn issue tí ó wà nínú Old Testament for example irú àwọn church kan gan sì wà ní òní tó jẹ́ pé tí obìnrin bá ń ṣe nǹkan àlejò wọn ò gbọ́dọ̀ gúnrí pẹ́pẹ́ in which àwọn New Testament church tó jẹ́ pé wọ́n sì ń gbà. Mr. Emoji, I am sorry sir. Grant yín pé kí ẹ wá bá wa ṣe co-hosting because ẹni tó máa bá wa ṣe co-hosting a fẹ́ jẹ́ kó jẹ́ ẹni tó mọ̀ nípa àkàtọ̀ sọ. Báyìí sir, Mr. Emoji sir, I am sorry to say, ẹni sùúrù sir. I am even sorry to say I did not request any hosting from you. What I requested is that I am looking for a day. I did not prepare for this. Any sùúrù. Eléyìí ó yẹ ká lè defend yẹ. Torí even though Jésù tẹ́ ń sọ igan gbogbo nǹkan tó sọ nínú New Testament yín ẹ̀ tẹ́lẹ̀ torí ó sọ fún yín wípé kẹ́ ẹ tó gbàdúrà kẹ́ ẹ má ṣe ṣe bíi alágàbàgebè ó ní kẹ́ ẹ wọnú yàrá yín kẹ́ ẹ tilẹ̀kùn kẹ́ ẹ wọlé kẹ́ ẹ sì gbàdúrà sí bàbá yín tí bẹ ní ìkọ̀kọ̀ kó lè dá yín lórí gbangba ṣùgbọ́n ṣá ẹ̀yin lẹ mọ̀ gbé sọ́ọ̀nì ẹ̀yin lẹ mọ̀ sọ pé Jésù wà ń bí ẹ̀yin lẹ sọ pé ẹ jí òkú wòlíì yín ló mọ̀ sọ wípé and God speak to me ẹ̀yin akíndanidání God Ọlọ́run bá ẹ sọ̀rọ̀. Covenant of God. Ṣé rí bàbá ẹ má jẹ́ ká máa bú ara wa. Number one mo sọ fún yín lẹ́ẹ̀kan tẹ́ bá máa ń tẹ̀lé ìtàn ọ̀rọ̀ history
mo sọ fún yín mo ní mi ò gbáradì wá ìyànjú ni mo á gbà yín anybody ló ní ẹ bá gbà mí ló níyànjú ní ló right sí nǹkan tó bá ń ní sìn bishop mo lè lórí ní sà ẹ má fa ẹ̀yin ẹ ní sùúrù mo ní ẹ má gbà mí ẹ jẹ́ níyànjú bàbá ẹ waste time wa ni a rò pé bóyá ẹ̀yin tẹ́ ẹ pè wá níjà ẹ ti ṣáájú wa débi tẹ́ ẹ ti pè wá níjà a rò pé ẹ̀yin tẹ́ the first number one question anybody gbọ́dọ̀ kọ́kọ́ answer ni wípé kí ni age wa ní kí ni age African continent kí ni age Bible ẹ jẹ́ ká kọ́kọ́ gbé yẹn jókòó ná because tá a bá ti lè gbé yẹn jókòó la ṣe máa wá mọ̀ pé okay o ní in the beginning was the word wípé okay Adam and Eve wọ́n wá ní Adam kú ní age of so at what age ni wọ́n bẹ̀rẹ̀ sí ní calculate age Abraham when he was molded by biblical God nǹkan ti ṣe wá l'Africa and I will say this the average capacity of human brain ǹjẹ́ mọ̀ ṣá I was once in what they call it you will not understand this I was once in the railway sector mo wo system tí wọ́n fi build the braking system locomotives ẹ̀rọ Ọlọ́run bà mí and if we don't explain all of these things àwọn wèrè ṣe rádaràda tí ó kàwé most especially ní CAC sector yìí torí owó làwọn bàbá yẹn bá dì ẹ wo àwọn tí àwọn redeem and co náà ń kó jáde every day at an alarming rate. The capacity of the brain is like 1 terabyte, which is like I think to like 2.5 petabytes, which can be equivalent to 2.5 million gigabytes. That is the capacity of the brain. How can we have this capacity of brain and yet Africans are channeling this wisdom, this brain capacity into defending a book written by their enslavers? How can MOJ say that? How horrible that MOJ will say that Bible silent lórí àwọn nǹkan kan. Bible ló kọ́ ṣùgbọ́n ẹ fẹ́ máa sọ wípé ó ṣẹlẹ̀. Where did you get this fact? Listen to yourselves. Àwọn tó dẹ̀ láwọn ọmọ ti fún tẹ̀dọ̀ Bible náà wọ́n sálẹ̀ ní. Do you know what we are doing to our children? With the capacity of brains tí wọ́n ní Africa most especially. How? That the braking system of a locomotive, I'm talking about freight train now. Tẹ́bárí tí train bá kọjá, if you have an opportunity, ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀. At the end of the day, the air braking system, locomotive, is enough for us to be thinking. Is this what is kí wá débi bá kí máa ní lórúkọ Jésù lágbára ẹ̀jẹ̀ Jésù kíni kan? When people are using their brains, if religion has been used to put a barrier to how much of my brain I can use, torí pé nǹkan tán bí wa sínú ẹ̀ ni, I will say that I will never be alive and not speak for our children in Africa. I will not be, my being alive is useless if I don't speak up for them. What about in your own parastatals, in your own sectors? Any doctors, ẹ jẹ́ jáde wá bá wa sọ̀rọ̀ now. Any engineers, ẹ jẹ́ jáde wá bá wa sọ̀rọ̀. Kí àwọn pastors yìí mọ nǹkan tí wọ́n ń ṣe fún wa ní Africa. Enough is enough, jọ̀ọ́ torí Ọlọ́run. The capacity of the brain is in fact that is the number one resource in Africa. That this book is making to remain dormant. What about our sailors?
Don't get me wrong. Ẹjọ́ kí dókítà kan wọlé wá kí wọ́n wá sọ fún wa nípa títóbi Elédùmarè. Awíkókó Ọ̀fàjà movement has never said there is no God. Tẹ́ bá lọ sórí àwọn platform kankan, wọ́n ní antichrist ni mí àti gbogbo àwọn atájọ́ ń ṣe iṣẹ́ yìí. Yes, if the calling us names will be the reason why Africa will rise tomorrow, táwọn ọmọ yẹn wẹ̀yìn tán máa ní ojú sàárè Rotimi Daniels lélẹ́yìí. That started this fight against àwọn tó sọra wọn dọlọ́run lé wa lọ́rùn. Ojú orí bàbá Andrew lélẹ́yìí, he died at the age of 100 kìíní kan. Ojú orí Mo Samuel lélẹ́yìí, ojú orí light up, ojú orí Odi Biba. Ojú orí covenant of gbogbo àwọn tó jà fún liberation tá fi débi tẹ́ ẹ délé nìyẹn. Ojú orí Godfather, ojú orí Sure Daddy, ojú orí Joy Giver, ojú orí Elisam. How did we get here, guys? Okay, finally, the biblical God will want us to be praying every little problem, tabani. Yet, the same biblical God created soil. Ẹ̀yin pastors tẹ́ lọ sí school, tẹ́ kàwé tẹ́ ka ọpọlọ. Do you know how much is embedded in the soil? So much that the kí náà máa ń pe skin yẹn náà, ó ní skin seed tó omi máa jẹ́ kó soften. Tó bá ti wà softened, then it will begin to germinate, plumule and everything. You will see the shoot system, you will see the root system. How can the same biblical God who wants us to be praying put that in the soil for us to go and plant? For us to go and utilize this brain. And that is why there is no pastor on planet Earth, Egbe Benjamin Awa, which is the reason why I accepted this challenge in the first place. Wọ́n dárúkọ máa nǹkan mo ní gbogbo chat yẹn. Wọ́n láwọn ló ń bọ̀, ó lákì kò jẹ́ kan nu wọn ló máa wá bá. As a matter of fact, ìtorí ẹ̀ ni mo ṣe ń bẹ Bishop Andrew. Ẹjọ́ gbogbo tẹ́ ẹ bá ní ṣe lénìí. Ẹjọ́ ẹ bá mi suspend ẹ̀ mo fọlọ́n bẹ̀ yín. Ní tí wọ́n sọ fún mi nìyẹn. That was why I accepted the challenge. Tínú mi ṣe dùn tí mo advertise ẹ̀. That is what they said. Àtẹ̀yìn àti co-host àti Jésù yín àti biblical God yín yẹn ẹ̀ ní wá mú. Tẹ́ ẹ bá tún wá fẹ́ wá ẹ̀ ní wá pé ẹ̀yin olòṣì olórí burúkú tó bá yẹ máa là ń ṣe pé ẹ̀ ní ṣe oríire. Ẹ̀yin olòṣì olórí burúkú yìí. If somebody had told you that some people will rise up and start opening your yansh, inú yín ẹ máa sọ wípé kí wọ́n tún dànù ní pé kò sẹ́ni tó lè gbéná wojú ẹ̀kọ́ àfẹ́ni tó bá jáwó. Ẹ̀yin olódo olórí burúkú, àwọn tó tún wá kàwé nù yín torí easy money tí wọ́n ń rí bẹ̀ kò jẹ́ kí wọ́n lè sọ òótọ́. How many times gan ni Ebe Damin àti sọ that people are going back home and I will never use my page to advertise ìṣẹ̀ṣe. Even though some of you are far from Bemu, kíní tí mò ń lọ sọ̀rùn yìí, kíní tí mò ń lọ sọ̀rùn àtọwọ́ yìí, mo máa fi rìsíìtì tí mo fi rà ní Emina Castle ní January yìí, mo máa fi hàn yín, mo dìídì lọ bẹ̀ ni. The next thing, aláwo ni irú ayẹni gíga tún wá sọ lórí platform ẹ̀ wípé wọ́n rí mi níbi tí mo ti lọ ṣọdún ẹ̀là nìbàdàn ní Màpó. How can a pastor be so confusing and being a big liar? They are you good for nothing entities. All of a sudden, Tọ́pẹ́ tó jẹ́ ex-convict, ó ti di Pastor Thompson, the same person tẹ́tí síta kúrò nínú church. Do people lack substance to come and withstand what we have on this platform? At the end of the day, ẹ jẹ́ ká gbà pé mo wá lọ ṣe ọdún Ifá wọ́n dẹ̀ rí mi bẹ̀. I have liberty to do whatever I want to do. I have liberty to tell people the lies of religions. Ẹni pé kí n máa fẹ̀dí Jésù síta. Gbogbo ìgbà tí Jehovah Witness dé tí wọ́n fi ń ṣe comedy nsìn
tí wọ́n máa ní Jehovah Witness níbọ̀ táwọn èèyàn máa sá káàkiri ṣé wọn disturb peace àwọn èèyàn ni. Now the Fajr movement has come to expose the evils in religions. Ẹ̀yin kan sọ wípé Rotimi, if you dare it, go and attack the Muslims like this. I was not brought up a Muslim. Àwọn olówó Èkó tó jẹ́ Muslim, how many of that assignment náà ti ṣe táàrí àfáà kankan tó lè ṣe kíni tó lè lọ kojú wọn lórí péèjì wọn. Àkàrà ògùn lórí àwùjọ ọmọ Yorùbá wọ́n ń fẹ̀dí àwọn babaláwo ń bẹ̀. Ẹnìkan ò lè dáṣẹ́ liberation yìí ṣe. Which doesn't mean that if you have evidence against any àfáà, against any babalawo, bring it to me. I don't chase clout. Why will I come out and say things that have not happened? But the summary is, ẹ̀yin pastors ni àṣejù yín pọ̀ jù la ṣe ń fẹ̀dí yín síta. Àfáà mélòó ló ti ra private jet ní Nàìjíríà? Ẹ̀yin olòṣì ó ń rarùn tẹ́ máa ṣègbè dànù. Babaláwo mélòó ló ti gbé private jet síta? Ló ra limousine, ló ra mọ́tò billions of naira. Bó tiẹ̀ jẹ́ báwọn gan ni irun tó ń cover sweat wa, òótọ́ ọ̀rọ̀ ti délẹ̀ ká sọ. Ẹ̀ ń polówó Jésù tó kú gẹ́gẹ́ bí olòṣì. When he had the opportunity to be rich, if these stories were true, under the assumption that these stories were true, at the end of the day, he died as a pauper. He said he died wretched so that I might be rich. Àbí ẹ wá lẹ̀ ń ṣe àwòkọ́ṣe Jésù. How can you be preaching Jesus? How can the name of Jesus be in your mouth? When àwọn tó ń pè yín ní dádì ẹ̀ ń kókó bọ̀ wọ́n nídìí. Ẹ̀yin olòṣì olórí burúkú aláyébàjẹ́ ó ń dọ̀tí. Ẹ̀yin aṣèrè rádaràda ẹ̀. Mo dẹ̀ ti béèrè rí tí èèyàn bá ń pè yín ní dádì o tẹ́ ẹ bá ń bá wọn sùn. Ṣé ẹ máa ń pera yín ní dádì náà àti ọmọ yín àbí báwo lẹ ṣe máa ń bára yín sọ̀rọ̀ tẹ́ ẹ bá ń bára yín sùn? Èní ló máa jẹ́ the last time tí máa ever waste the precious time mi lórí kankan nínú ní ẹ̀yin olóṣì olórí burúkú yìí. And we are going to intensify our exposition of the Bible. Báwo olówó Èkó ṣe ń ṣe Islam tán ṣe ń ṣe Quran lórí péjì wọn. I thought you people are serious. I thought you people you mean business. Ẹ wá ń lo excuse co-hosting lásán. Ẹ̀yin olòṣì aláyébàjẹ́ yìí. Mo regret wípé mo tiẹ̀ attend sáwọn WhatsApp messages yín. Àṣírí yín ti tú. Àwa ń bẹ̀ ẹ̀yin tẹ̀ǹtẹ̀ láwọn pastors iṣẹ́ ti rí wípé wọn ò ní nǹkan kan. Ẹnìkan sọ wípé òun fẹ́ defend the Bible. Kí lorúkọ ẹni yẹn náà? Ṣé kò ń ṣe John 1:1? John 1:1 ti sá lọ ti pé ó wà ní FYP. Part of kinní kan, part of royalty. Ṣé fẹ́ defend the Bible ni sir? Part of royalty. Ẹ ló ṣe wà ń bẹ̀. Part of royalty ṣe wà ń bẹ̀. Mo wà bí. Kí lẹ fẹ́ sọ sà? Kí ni ìbéèrè tẹ ní? Ìkíní ẹ̀yà kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí radioactive kíní tẹ sọ yẹn. Number one, ṣé mọ̀ pé ní 1980 eruption kan ṣẹlẹ̀, radioactive eruption kan ṣẹlẹ̀. Ìgbà tó máa mú eruption yẹn lọ sí ẹ̀ ń sọ̀rọ̀ nípa age àti ìgbà tó máa mú rock sample yẹn lọ sí lab tó lọ date wọ́n ní is dated kíní kan million years wọ́n ṣe ń sọ̀rọ̀. But if you know about
about radioactive materials very well. When the Earth is 4 billion years and all of that. So now you know that it's based on inferred radiometric decay assumptions. You know, bẹ́ẹ̀ni so bẹ́ẹ̀ni so that, and when you say assumptions, that means you are not clear about it. Or ní dájú pé bí eléyìí. So with that, you can't. I won't speculate. That's science speculation. In faith and in Christianity, we believe that God created the heavens and the earth 6 days, and the earth, if you follow the train of creation and the Bible, giving some historical assumptions and records too, you'll see that the earth should be about 6,000 years old. But ìyẹn ò sọ kákan gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan náà wípé assumption then ẹ̀ sọ̀rọ̀ nípa bóyá Ọlọ́run ló dá nǹkan kan àbí nǹkan kan. In our own galaxy, tẹ́ bá ṣe small research, we have over 100 suns ní galaxy tí Earth wà ẹ̀, and there are several other galaxies tó jẹ́ pé with NASA and other people don discover with time recently. But ká fi ìyẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Ibi àtẹ̀yìnbá emoji sọ̀rọ̀ ẹ wá sọ̀rọ̀ nípa Old Testament, ẹ gbé assumption kan. Number one, mi nǹkan tẹ́ ń ṣe mi ò lòdì sí, mi ò dẹ̀ support ẹ̀ mi tiẹ̀ because fẹ́ support ẹnì kankan ṣe é fẹ́ wá defend the Bible ni a no, fẹ́ mọ bí ẹ wà. ẹni sùúrù àwọn nǹkan tẹ́ mo ṣe é fẹ́ authenticate Bible ni sà. àwọn nǹkan tẹ́ mo jẹ sọ tó jẹ́ pé kò sọ dáadáa yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí yẹn ẹ wá ṣe máa béèrè question yìí ṣe báwo. Simple question la béèrè bàbá mi, ṣé ẹ fẹ́ authenticate Bible ni. Bible ti wà authenticated, mo fẹ́ answer àwọn query nípa ẹ̀. Ok fine, ẹ jẹ́ ká ṣe é báyìí tòró dà ìgbà tó ipẹ́ yín tí ní fact lọ́wọ́ ju MOJ lọ nínú Bible àti African continent èwo ló dàgbà jù. Bíbélì dàgbà ju African continent, the reason being that ju African continent ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà ṣe ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run dẹ̀ wà pẹ̀lú ọ̀rọ̀ ní ọ̀rọ̀ ẹ̀. So ẹni sùúrù ẹ farabalẹ̀ kò sí nǹkan tó ju Ọlọ́run lọ, kò dẹ̀ sí nǹkan tó ju ọ̀rọ̀ ẹ̀ lọ, so bó ṣe rí nìyẹn ó yá. The first question ẹ kàn sọ̀rọ̀ gbàgbà ẹ ní pé Bible ju African continent lọ ṣé ẹ mọ tẹ́ ń ṣe ṣá. ṣé ẹ mọ tẹ́ ń sọ sà. ṣẹ́yìn mọ tẹ́ ń ṣe ṣá pé mo mọ tí Bible mo ju ṣe mo dẹ̀ mọ tí mo sọ, ṣé ẹ̀yin mọ tẹ́ ń sọ. olórí ìwé èèyàn ló pọ̀ jù ní mo ṣe mọ̀ pé a ṣe èrè ní gbogbo yín. Imagine that Bible is older than African continent. ẹ bá ti fílẹ̀ kẹjẹ́ kó gba wòtòwòtò náà. You have left him, ẹ bá jẹ́ kó tẹ̀ra ẹ̀ náà. ọ̀gbẹ́ náà fi wọ́n lẹ̀ jẹ́ kó tẹ̀ra wọn. sọ́dọ̀ àwọn fúnra wọn gá mọ̀ pé àwọn gullible pé àwọn stupid. Oh no. Kẹ́rí kó lágbára. Ẹ jọ̀ọ́ sáré general ọ̀rọ̀ àná kí ni mo sọ fún yín ṣé mo sọ̀rọ̀ mo ní pé ọ̀ní wá mo tún gbàdúrà pé Ọlọ́run Elédùmarè ọ̀gá ògo ẹ jẹ́ kó wá kọ́ lọ́wọ́ àgbàdájọ́ wọn bí wọ́n rí nítorí ọmọ gbogbo àwọn bàbá wọn ọ̀ ń gbàdájọ́ lọ́wọ́ ṣé kí làwọn pípọ̀ yìí pè ní mo bá gbogbo ẹ̀yin tẹ́ wà ń bì tójú yín ti là mo kí yín kú oríire nítorí pé àwa ni Jésù of our time. Gbogbo ẹ̀yin tẹ́ wà lójú platform ilé ní 13 liberation and àwọn èèyàn all over the world kákọ́ ní pé ó kéé pé ká má sọ pé a ṣe àti lè yan 500 lójú. Jésù yín inú Bible èèyàn mélòó ló lá lójú? Bóyá èèyàn kan méjì mẹ́ta. So àwa Fàájà family àti ṣe miracle tó kọjá ti Jésù Bible yín yẹn lọ. Gbogbo ẹ̀yin pastor tẹ́ wà lélẹ̀ ní ẹ tẹ́tílẹ̀ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí Godfather ń bá yín sọ. Èmi ni mò ń sọ̀rọ̀ màláìka ni mi látòdì ọ̀run àti sọ àwọn màláìka sọ̀kalẹ̀ sórílẹ̀ ayé erélẹ̀ pé ṣẹ́rí ẹ máa ṣẹ̀sìn àwòrò. Ṣẹ́rí àwọn bàbá yín yẹn àwọn bàbá yín lára wọn ó máa gbógun jẹ lára wọn máa sá lọ lára wọn ò ní gbóhùn wọn mọ́. Ṣé wá rí gbogbo nǹkan tó gbé sílẹ̀ tá a bá gbà lójú ayé wọn àá gbà lẹ́yìn wọn. Gbogbo táìtì àwọn ọmọ ènìyàn tẹ́ ti gbà Elédùmarè ọ̀gá ògo ó ti rán wa ká wá gba gbogbo táìtì yẹn lọ́wọ́ yín ṣebí ẹ̀yin gba táìtì lọ́wọ́ àwọn aláìní
On behalf of Elédùmarè Ògógó ẹ mọ̀ pé ó máa tó time kan tẹ́lẹ̀dùmarè Ògógó náà tó máa bá yín tó máa gbà lọ́wọ́ yín. bẹ́ẹ̀ ni wọ́n á san padà. Òun ló dé yìí ẹ mọ anything. Godfather ẹ máa ṣẹ̀ṣẹ̀ awóró. Godfather ẹ jẹ́ kí kẹ́yìn lẹ́yìn bàbá mi nítorí nǹkan kan máa yà mí lẹ́nu mi ò mọ̀gbà tí orílẹ̀-èdè Nàìjíríà táwọn èèyàn fẹ́ gbọ́n ó dẹ̀ pẹ̀lú nǹkan tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kí ìyàn famine kó máa jà ní Nàìjà. Bẹ́ẹ̀ni. Kò tí ì pẹ́ púpọ̀ tí àṣírí kan tú sí ọwọ́ àwọn DSS tí wọ́n release kíní yẹn sí social media káàkiri gbogbo àwọn tó máa ń ṣe ìwé tí wọ́n fi ń ṣe fake miracle wọ́n ṣe ń sanwó fún wọn. Now àwọn èèyàn náà wọ́n sì ti continue. Now ẹni tó yọ wọ́n kúrò nínú ìgbèkùn wọ́n sọ lórúkọ pé antichrist ẹni tí ò lù yín ní jìbìtì ẹni tí ò dó yín níyàwó àwọn ẹ̀ẹ́dẹ̀gbéra yín ẹ̀ ń bu ẹni tó ń try àti là yín lójú. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ religion ni àwọn olóṣèlú Nàìjà tó fi ń kó owó kúrò lórílẹ̀‐èdè yẹn tó fi ń smuggle owó kúrò Nàìjà. Bẹ́ẹ̀ni àwọn lọ́ndọ̀ owó fún wọn àwọn pásítọ̀ yìí ni. Bọ̀bọ̀ kan ṣe fídíò kan lọ́jọ́ yẹn ṣe bí Rotimi Daniel ni wọ́n fèsì sí bọ̀bọ̀ kan ṣe fídíò ó ní bàbá wọn ní rìdíìmù pé òun rí níbì kan pé tí ò bá ti kó wá fọlọ́pàá mú un kó mú evidence jáde nílé babaláwo tóun ti rí wèrè ara wọn kò mọ̀ sẹ́nìbọ̀dì tó sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n ní pé wọ́n fẹ́ já àwọn ìránṣẹ́ Ọlọ́run bọ́ kẹ́rí gbogbo ẹni tó bá ń sọ bẹ́ẹ̀ gbogbo yín ẹ máa fojú sunkún ọmọ ni. ẹjọ́ láti lọ tí ò bá fẹ́ jẹ́ ká máa sòótọ́ ọ̀rọ̀ ẹ máa ṣòfò ni. àṣẹ Èdùmàrè ẹjọ́ last thing tí mo fẹ́ sọ gbogbo ẹ̀yin bloggers ẹ̀yin whatever tẹ́ bá pera yín ẹ má sọ kéèsì ìyàwó Olúalọ́ mọ́ wa lọ́wọ́ di kéèsì Mohbad Ọlọ́run Elédùmarè la fi ń bẹ̀yìn lé nìyí ẹ̀yin kọ́ lẹ bẹ̀rẹ̀ ẹjọ́ tẹ́ bá máa ṣe anything tẹ́ bá máa ṣòṣì ẹ ṣe síwájú ẹ má gbé foundation Wàfájá family ẹjọ́ ẹni tó bá ṣe ó máa kàn dínú yọ ṣe wá rí èyí tó ń pè ní John 101 yẹn ìwọ ni o ti gbàdájú ẹ between now and December àti baby boy tán nípa ẹgbẹ́ kúrò yẹn between now and December ẹ̀wọ̀n kan tó máa ṣẹlẹ̀ sí last thing tí máa sọ Làgbáyéjà be careful Làgbáyéjà mo sọ fún ẹ lẹ́nìí be careful Làgbáyéjà be careful ẹ̀mẹ́ta mo sọ fún ẹ kò má dẹni àná àlàáfíà ni o mo ń lọ sùn. ṣé bàbá mi ẹ ṣe Covenant of God Raphael Oyeniyi mo rí i pé ẹ̀yin gbé microphone sẹ́nu bóyá pastor nìyí ẹ jọ̀ṣẹ́ lè hàn mute mic yín Raphael Oyeniyi. Raphael Oyeniyi àwọn ò sí ń bẹ̀. Okay, AB Gab Autos ẹlẹ́fẹ́ sọ nǹkan kan. Bẹ́ẹ̀ sà ẹ káàmù sà. Ó yẹ kí nǹkan tẹ́ fẹ́ sọ. Ok èmi mo ní. Ìbú yóò lè send the request again o. Mo ní ìbéèrè ní sà because ó dàbí last week mo ti ṣé last week àbí wíìkì ni mo follow yìí ní under post dádì ayẹyẹ nígbà tó ń sọ àwọn kankan so wá luckily pé wá later ẹ wá join live yẹn so àtìgbà yẹn mo ṣáà ti ń follow yín mo ṣáà wà ń dúdà ọjọ́ ìní because mo ṣáà yẹ kí wọ́n choose time àti ọjọ́ tí pé tó máa wá sí online tó máa ṣe live yẹn so nǹkan kan ní ò wá yé minister tí mo ní pé mo fẹ́ béèrè lọ́wọ́ yín so question me is that ṣé kò sí Ọlọ́run ni. Good question. Nínú gbogbo àwọn fídíòsì tá a ti post mo fẹ́ jẹ́ kẹ́ ẹ lọ sísàlẹ̀ pátápátá kẹ́ ẹ lọ wá ibì kan wá tí a ti submit wípé kò sọ́nà. Ibì kẹyọ kan ni o ṣùgbọ́n ṣé ẹ rí Ọlọ́run tí wọ́n fi ń bayé wa jẹ́ ní Nàìjíríà àti Áfíríkà kò ní ṣe pẹ̀lú wa rárá ní Áfíríkà. Unfortunately bá a ṣe mọ̀ wípé ní ilẹ̀ Yorùbá Elédùmarè ni a mọ̀. Nǹkan tí wọ́n dẹ̀ ń pè ní ìṣẹ̀ṣe kì í ṣe in tí àwọn Kìrìsìtẹ́nì or in tí wọ́n fi Bible tí wọ́n fi demonize ẹgbọ́ òótọ́ ọ̀rọ̀ lẹ́ni. Yorùbá tẹ̀ ń sọ yìí ìṣẹ̀ṣe ni.
bá a ṣe ń bọ̀wọ̀ fún bàbá àti ìyá ìṣẹ̀ṣe ẹni ni ọ̀run wa ni wọ́n. Gbogbo àwọn foundation tí mò ń sọ yìí òun ni wọ́n ti fi Bible bàjẹ́ tí pásítọ̀ máa ní òun ní ẹ̀tọ́ lórí ọmọ ju àwọn òbí ẹ̀ lọ. Àwọn bàbá Adébóyè tó jọ́lọ́ yín ló sọ, which is a total lie. Oúnjẹ tá à ń jẹ, aṣọ tá à ń wọ̀ sọ́rùn, they are our ìṣẹ̀ṣe. The deeper part of ìṣẹ̀ṣe tí ìdẹ́ ìṣe religion ni wípé ká máa bọ ká máa acknowledge Ọ̀rúnmìlà, Ṣàngó, Ògún and everything. And I will tell you, there are more evidences of the existence of these things than the name of Jesus tí wọ́n gbé wá. Náà ibi tó burú jáì ni wípé tí mi ṣe lè jáde wípé ẹ̀yin èèyàn mọ̀ ṣẹ̀ṣẹ̀ṣe ni wípé kí ló ń ṣẹlẹ̀ gangan nínú ìṣẹ̀ṣe tá a pè lágbàlẹ́ ní. Nínú ìṣẹ̀ṣe lẹ ti máa rí táwọn kan kóra wọn jọ tó jẹ́ wípé àwọn ará abroad ní tágẹ́ẹ̀tì títí wọn. Ṣé rí wípé àwọn gan la bá pè ní foundational problem tó wà nílẹ̀ yìí. Ẹ jẹ́ kí àwọn tó jẹ́ àwọn babaláwo oníṣègùn adáhunṣe, ẹ jẹ́ kí àwọn òrìṣà kí wọ́n já wọn mọ́lẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní tò. Ṣùgbọ́n a ti bèrè lọ́wọ́ wọn títí pé kí ni ìdí ẹ̀ tó bá jẹ́ ìṣẹ̀ṣe làgbà tẹ́ ẹ dẹ̀ rí bí wọ́n ṣe ń rọ́bìṣì èṣù. Ṣebí ṣojú àwọn oníṣẹ̀ṣe náà ṣe ń pè mí lọ́mọ èṣù ń sìn. Ṣebí ṣojú wọn ni ta ló ń fi èṣù yẹn ṣiṣẹ́ fún àwọn pastors yìí pẹ̀lú gbogbo evidences tá ti rí lórí ẹ̀rọ ayélujára. Nítorí ìdí èyí tó mọ̀ ń bọ̀ bàbá ẹ̀gín, Ọlọ́run wa Elédùmarè là ń pè nílẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá dé Congo, ó ní orúkọ tí wọ́n ń pe Ọlọ́run wọn. Ó ní orúkọ tí wọ́n ń pe Ọlọ́run wọn ní Ghana kó tó di wípé wọ́n gbé Christianity wá láti fi kó wa lẹ́rú. Ẹ jẹ́ kí n wá fún yín ní evidence kan. Ní foundational part wa in the late 70s, early 80s, wọ́n sọ wípé ègbé ni fún ẹni tó bá yọ kúrò nínú ọ̀rọ̀ yìí àtẹni tó bá bù sí. Ǹjẹ́ yín mọ̀ wípé wọ́n edit Bible lóòrèkóòrè to suit their purpose on Africa? Ǹjẹ́ mọ̀ sá? Nítorí ìgbé ìjọ tẹ́ ẹ bá dé orí péèjì àwọn Mr. Ayẹni pẹ̀lú gbogbo àwọn olòṣìbìtì tí wọ́n bá ń sọ fún yín wípé mò ń sọ wípé kò sí Ọlọ́run, ẹ mọ̀ bá mi ṣàlàyé tí mo ṣe fún wọn pé aṣíwèrè nìyẹn ló máa sọ wípé kò sí Ọlọ́run. Torí wípé igi tá à ń rí nínú igbó, àwọn oríṣiríṣi ẹranko ògbẹ́ tá à ń rí nínú ijù, wọ́n ń sọ wípé títóbi ni Ọlọ́run. Láìfù tèmi fúnra mi ń sọ wípé títóbi ni Ọlọ́run, torí pé mi tẹ́ ń wo ìyá tèmi ti gbé èmi sẹ́gbẹ̀ẹ́ kan pé mo ti kú, wọ́n kàn lọ jù mí nù nígbà kan bí mi. So ẹjọ́ torí Ọlọ́run, gbogbo àwọn tó bá ń sọ wípé Awíkókó ń sọ wípé kò sí Ọlọ́run, ẹ mọ̀ bá mi dá padà fún wọn wípé láìfù tèmi gan fúnra mi ń sọ wípé Elédùmarè wà. Okay, sir. Mo rò pé mo answer question yín bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ sá, ìṣègùn àdúgbò sá. Bàbá ẹ̀gbin ẹ̀jẹ̀ bá ń gbóhùn sókè. Ẹ̀gbọ́n yìí ni mo fẹ́ fún wọn ní evidence kan kí wọ́n ti fi lè mọ̀ pé Ọlọ́run wà. Ọlọ́run tó dẹ̀ wà ó ti tò gbogbo nǹkan ẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ sà. Ìlú wo ni sà? Èkìtì ni sà. Sà? Èkìtì. Ọlọ́run ṣeun tó síbi kan ni wá torí pé reason mo fi bèrè ìlú yín ni wípé ṣe bá ń ṣiṣẹ́ oko ní ìlú yín dáadáa. Bẹ́ẹ̀ sà. Ṣé tí wọ́n bá gbin ẹ̀gẹ́ sí ilẹ̀ ẹlẹ̀ tí wọ́n bá ti ẹ̀gẹ́ bọlẹ̀ àbí àgbàdo ṣé wọ́n máa ń gbàdúrà kó tó wù? Rárá. Kí ni reason tẹ́ ẹ̀gẹ́ àtàgbàdo fi ń wù láì gbàdúrà sí? Torí a nígbàgbọ́ pé nǹkan tá a bá gbìn pé ó máa yè. A nígbàgbọ́ pé ó máa yè. Bẹ́ẹ̀. Ìgbàgbọ́ tẹ́ wá ní pé nǹkan tẹ́ bá gbìn pé ó máa yè yẹn òun ni ó fi jẹ́ pé kò sí kẹ́ ẹ má gba àdúrà rárá kẹ́ ẹ má lọ church rárá gbogbo nǹkan tí ó máa yè lára yín pátápátá ó máa yè. Tí bàbá Adébóyè tí wọ́n bá ṣúọ̀ dáadáa pé ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ ni wọ́n, kò yẹ kí ọmọ wọn lè kú lójú wọn. Ó yẹ kí wọ́n ti lọ kọ́mọ wọn yẹn tó kú.
torí wípé wọ́n máa ti rí pé ọmọ yẹn fẹ́ kú, torí pé wọn ò lè rí, wọn ò lè mọ àtètèkọ́ṣe Ọlọ́run Olódùmarè. Kò sí, àkọọ́lẹ̀ ti wà fún gbogbo ó nǹkan. ti wà sí gbogbo nǹkan sà. So àwọn èèyàn tó máa ń sọ pé ẹ wá jẹ́ ká dára, mo sọ̀rọ̀ kan, mo ní babaláwo tó bá tún ṣiṣẹ́ fún àwọn ìwòlíì yẹn, tó ṣiṣẹ́ fún wọn tí wọ́n fi ń dà àwọn èèyàn láàmú, ó ti sọ níbì kan pé wọ́n máa padà, àwọn babaláwo yẹn máa padà máa gbé ọmọ wọn sí ni, torí pé Àmín. ọ̀dà ó tì mí sọ̀rọ̀ kan sìn pé babaláwo wo la rí tó ń lo private jet? Àwọn pásítọ̀ yìí náà lẹ́ ń ṣiṣẹ́ fún, àwọn náà máa kọ̀ndẹ́mù gbogbo nǹkan. Bàbá Adébóyè máa pray, wọ́n máa sọ pé Ọlọ́run Adébóyè. Ṣé ìwọ tí wọ́n ń pray fún yẹn, ìwọ gan ò ní bàbá láti máa fi Ọlọ́run bàbá àti ẹ gbàdúrà? Ẹ gbàdúrà sà, ẹ gbàdúrà sà, in tó máa ṣẹlẹ̀ sí yín gangan ó ti wà lákọsílẹ̀ o, torí pé Ọlọ́run Olódùmarè tó dá ọwọ́, tó dá ojú, tó dá ẹsẹ̀ fún yín, ó ní reason tó fi dá. So bó tóun ṣe dá ojú, ẹsẹ̀, apá fún yín yẹn, tí ẹ fi mọ reason tó fi dá yẹn, tó fi jẹ́ pé ẹnìkan tí ẹ mọ̀ rí, ẹnìkan tó jẹ́ pé òun náà wá lọ́run ni, ó wá sáyé ni, kì í ṣe pé ó jábọ́ látọ̀run, a wá máa fún yín a máa parọ́ fún yín, a máa sọ fún yín pé èèyàn kan sọ pé, èèyàn kan wí pé, ẹni tó wí pé tẹ́ ẹ mọ̀gbà tó wí pé. Ẹ fẹ́ travel, ẹni tó bá wa sọ̀rọ̀ yìí, ẹni tẹ́ ń wò tó ń bá wa sọ̀rọ̀ yìí, tí wọ́n bá kẹnu bọ̀rọ̀, tí wọ́n bá kí ẹnu bọ̀rọ̀, ìgboro á dàrú. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ fẹ́ travel nsìn, ẹ lè sọ fún bàbá Adébóyè fẹ́ travel, kò ní sọ fún ẹ̀dá alààyè kankan, bọ̀ èèyàn fẹ́ travel, ẹ bá sọ fún bàbá Adébóyè. Ṣé òun ló mọ ìpamọ́ àti ààbò lórí yín? Ẹ̀yin tí wọ́n ti bí, tí ìyá àjẹ́ ò pa, tí bàbá àjẹ́ ò pa nílé yín, títí tẹ́ fi dàgbà, tẹ́ darúgbó, tẹ́ wá dàgbà tán wá kọ ẹ̀yìn ìyá yín àti bàbá yín, tán wá kọ ẹ̀yìn wọn síra pé ìyá yín ló ń ṣe yín, bàbá yín ló ń ṣe yín. So àmọ́ ń tá a gbà ni, tá bá mọ̀ ń tá a gbà, a ní máa sá eré pé àwọn wòlíì, àwọn gangan ni mẹ̀sáyà lórílẹ̀‐èdè ayé. Àwọn kọ́ o. Ísírẹ́lì ń jà ń sìn, Ísírẹ́lì ń bá wọn kìíní ń jà ń sìn, wọn ò ké pe Jésù Kristi o, wọ́n ń lo weapon, wọ́n fi ń jà ni. Bọ̀ ẹ̀yin tí yín tẹ́ bá rí ejò lásán, Jésù lẹ́wọ́n máa pè, kí ẹ kẹ́ mú àdá kẹ́ fi pa. Ibi tí wọ́n bá yé wa jẹ́ ní Áfíríkà nìyẹn. Brọ́dà mi, a sọ pé kò sọ Ọlọ́run wà, ó dẹ̀ ti kọ nǹkan ẹ̀, ó ní láti ti kọ́ ṣe, lòun ti wà, ọ̀rọ̀ sì ti wà, kò sí kankan tó lè yí kádàrá anybody padà síbì kan. Bẹ́ẹ̀ ṣe wà yìí, ẹ lè gbàdúrà títí kí ẹ padà sínú ìyá yín o, kò possible. Ẹ sì lè gbàdúrà títí kí bàbá kẹ́ ní okay o, mo fẹ́ kí Donald Trump kó bí yín, kò possible. Ibi tẹ́ ẹ ti wálé ayé yín náà nìyẹn. So bó ṣe jẹ́ nìyẹn. God bless. Ẹ ṣé bàbá. Bishop Andrew, ẹ jọ̀ọ́ ẹ bá mi unmute. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣàlàyé, ìbáà jẹ́ 5 minutes, lórí àwọn nǹkan kan tó wà nínú Bible yẹn. A sọ nǹkan kan lánàá nípa foundation, wall àti orífì. Tẹ́ bá lè lo bí 5 minutes, ẹ jọ̀ọ́ ẹ bá mi tú àwọn nǹkan kan palẹ̀ nínú Bible yẹn. Torí mi tiẹ̀ fẹ́ lọ sínú ẹ̀ rárá bí mo ṣe wà yìí. Bishop Andrew ṣe wà ń bẹ̀. Bishop Andrew. Ṣé ń gbọ́ mi? A ti ń gbọ́ yín báyìí. Ẹ káàsán, ẹ tún ṣe lẹ́ẹ̀kan sí fún great privilege ẹ fún mi láti tú ọ̀rọ̀ Bíbélì palẹ̀. Nǹkan tí mo kàn fẹ́ sọ gẹ́gẹ́ bí mo sọ fún yín tẹ́lẹ̀, bá ṣe jọ discuss ẹ̀, pé mo ti sectionalize bí mo ṣe máa ń deconstruct Bible sí ọ̀nà mẹ́ta. Mo rí gbogbo Bible bí ilé tán fi ìrì mọ́, tán fi tán mọ́ rádà, ilé tán fi tán mọ́. Now atẹ́gùn ti fẹ́, ó ti ká rúfù dànù, liberation train ó ti dé, ó ti wá wó gbogbo ara ògiri dànù. Then foundation Christianity gangan fúnra rẹ̀, mo wá fẹ́ show everybody ń sìn gẹ́gẹ́ bá ṣe jọ discuss ẹ̀ tẹ́lẹ̀ pé ó wà faulty. Now kí ni mo fẹ́ sọ? Mo ní 5 salient questions nípa foundation tí wọ́n build Christianity lé lórí. Lákọ̀ọ́kọ́ màá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú 1 Corinthians chapter 15 verse 3. Ó ní Christ died and resurrected on the 3rd day. Now gbogbo ara mọ̀ nǹkan tí day mean. Tó tá bá lọ wo Luke chapter 23:44, Matthew 27:45,
wọ́n ní Jésù kú ní nǹkan bíi aago 3 ní ọ̀sán mọ́rọ̀lẹ́ nǹkan tó kọ sínú Bible yẹn nìyẹn. Moving forward, Christ died and resurrected on the 3rd day. So tó bá kú ní nǹkan bíi aago 3 lọ́jọ́ Friday, aago 3 lọ́jọ́ Saturday ó ti jẹ́ 1 day, aago 3 lọ́jọ́ Sunday ó ti jẹ́ 2 days. Àwa dẹ̀ ń ṣe Easter ní Sunday, and that is antithetical to what was written in the Bible. How many days ló wà láàrin Friday àti Sunday? Ọjọ́ méjì péré ni. Now ṣé wọ́n sọ Bishop ṣé ká wá sọ pé òru mú Jésù ju bó ṣe yẹ lọ ló ṣe sá jáde níjọ́ Sunday ni? Ó kánjú jíǹde ní ilẹ̀ Nàìjíríà, ó kánjú jíǹde, ó kánjú ní. Saturday, Sunday, Monday ló yẹ kó jíǹde. Monday ló yẹ kó jíǹde, but Sunday làwa máa ń ṣe. Now tábà tún ní ká tún wò bro Rotimi, gbogbo wa la mọ̀ history behind the December 25 pé àwọn Catholic Church of England, àwọn Christians wọ́n kóra wọn jọ pé kọ́kàn mú date yẹn pé ọjọ́ tán bí nìyẹn rather, but ọjọ́ yẹn ò change. Àmọ́ ọjọ́ tó wá jíǹde ó wá ń change. Every time ló máa ń change, and it usually falls between the end of March and the end of April. End of March, end of April. Ọjọ́ yẹn máa ń yàtọ̀. Ṣebí ọjọ́ kan ló jíǹde, ṣé ó yẹ kọ́jọ́ yẹn change ni? Ìjẹta ń ṣe wọ́n ṣe Juneteenth ní America, June 19, kò change rí. Táwọn Jews bá ń ṣe Yom Kippur wọn, ọjọ́ yẹn ò change rí. Any day tó bá ti fall sí ló máa ṣe. Mother's Day, Father's Day kò kí ń change. Bọ́jọ́ tí Jésù jíǹde, ọjọ́ yẹn ò constant rí. Ọ̀tọ̀ lọ́jọ́ tó ń ṣe ní last year, ọ̀tọ̀ lọ́jọ́ tó ń ṣe ní this year, next year ń ṣe April 5 ni. Ọjọ́ yẹn kàn change káàkiri. Ibi tí mo ti ń lọ gangan kọ́ yẹn. Now let me dive into the main points. Foundation tí wọ́n ní wọ́n build the Christendom lé lórí is on the birth, the death and the resurrection of Jésù. Gbogbo ara mọ̀ yẹn. Now a ti sọ̀rọ̀ birth, ó wà controversial but ó wà simple, ní overflow gẹ̀. Now let's talk about the death and the resurrection. Now account Matthew, Mark, Luke and John about who went to the tomb, at what time of the day did they go to the tomb, òkúta tí wọ́n ní wọ́n fi bo àbáwọlé tomb tán bẹ̀rẹ̀ Jésù sí ló ń change. Àbí ẹni tán bá ń bẹ̀ àtẹ̀ntí Jésù kọ́kọ́ rí, nǹkan tí Matthew, Mark, Luke and John kọ kò bára wọn mu. Ṣé tí n bá ní ọmọ mẹ́rin sìn, for example mo ní ọmọ mẹ́rin, ìkan jẹ́ Matthew, Mark, Luke and John, wọ́n wá fẹ́ sọ fún mi nípa nǹkan pé nǹkan ṣẹlẹ̀ pé wọ́n ní wọ́n rí ẹni báyìí, èèyàn kan ló rí láàárọ̀, èèyàn kan ló rí lọ́sàn-án, èèyàn kan ló rí nínú ọ̀lẹ́, èèyàn kan ló rí lálẹ́. Ṣé nígbà tí èmi náà ní ọpọlọ, ṣé ó yẹ kí n wo pé gbogbo wọn irọ́ náà ń pa wọn ọmọ kan tó ń sọ? Báwo ló ṣe máa lórí láàárọ̀, ilé lórí lọ́sàn-án, ilé lórí lọ́lẹ̀, ilé lórí lálẹ́? Ẹ jẹ́ ká wọnú Bible, ká sáré ṣe Bible study díẹ̀. Ní nǹkan báyìí lèmi máa ń like. Now nígbà tí wọ́n náà kan Jésù pa pẹ̀lú ìṣó mẹ́ta, nígbà tán ló kú, ọ̀rọ̀ tó tiẹ̀ sọ lórí àgbélébù, nǹkan tí Matthew kọ yàtọ̀ sí nǹkan tí Luke kọ àti John, gbogbo ẹ̀ yàtọ̀. Ṣé ń ṣàlàyé lọ Bishop? Yes sir. Ṣé àmì pé ó sọ fáwọn ọmọ ẹ̀, ó ní pé òun mọ ibi tóun ti wá, òun dẹ̀ mọ ibi tóun padà sí. Oh yes. So nígbà tí ó wá di wípé kíní yẹn wá ń lọ lọ́wọ́, kí ló dé tó tún wá ní pé bàbá mi yí aago ìkúrò lórí mi? Ṣé kò fẹ́ padà sọ́run ni? Ẹ jẹ́ sòtọ́ kan fún yín. Ṣé rí àwọn apocrypha tí wọ́n náà yọ kúrò nínú Bible, èmi tẹ́ ń wò yìí, mo ti ná owó, mo dẹ̀ ṣe àwọn personal research kankan. The Washington Museum of the Bible tó wà ní Washington DC, mo ti travel lọ síbẹ̀, mo ṣe detailed research, mo dẹ̀ béèrè salient questions, enough information, mo ní a lot of pictures lórí phone mi, even voice recordings, but mi ò ní make it public, but ó láwọn kan tí mo máa sọ. Ṣé rí lára àwọn apocrypha tó yọ kúrò nínú Bible, ṣé mọ̀ pé Jésù ó ń dó Mary Magdalene, Gospel of Philip tó yọ kúrò, documented in the apocrypha. Jésù ó ń fẹ́ Mary Magdalene, but ó gbádùn sọ́kẹ́tì, kò fẹ́ lọ ni pé ṣé tó bá lọ báyìí ó máa fi Mary lé. Gbọ́ tí ààyè wa kọrin láyé ìgbà yẹn ta kéré,
Maria Magdalene ló kọ́kọ́ fojú kan Jésù girlfriend ẹ̀ ni o but èmi á tún wá prove ẹ̀ wípé irọ́ tún ni pé Maria Magdalene kan ló kọ́kọ́ fojú kan Jésù irọ́ ni babalá irọ́. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú first question mi. Ìgbà tí wọ́n kan Jésù má gbélébùú tán ló kú tán lọ sin ta ni tó kọ́kọ́ lọ sí túùbù Jésù? Who was the first or who went to the tomb of Jesus Christ? Ẹ jẹ́ ká kọ́ wo nǹkan tí Matthew sọ in the book of Matthew chapter 28 verse 1. Matthew kọ́ pé Mary Magdalene and the other Mary. Ṣé ẹ pé èèyàn méjì ló sọ? Ó ní but tí the other Mary jẹ́ bóyá Mary màmá Jésù bóyá màmá ẹ̀ nàbí àmọ́ but ó kàn sọ pé Mary Magdalene and the other Mary ló lọ sí tomb. Ìgbà tá a máa ka Bible síwájú sí the book of Mark chapter 16 verse 1. Mark tún ní Mary Magdalene, Mary the mother of Jesus and Salome. Ẹ máa bá wa dé o, ẹ̀yin pastor tẹ́ wà ní comment section, ẹ máa kọ sílẹ̀ kẹ́ lọ máa cross reference ẹ̀. Exactly, kọ́ lọ máa cross reference ẹ̀. Matthew ní Mary Magdalene and the other Mary. Mark ní Mary Magdalene, Mary mother of Jesus and Salome. Ẹ máa gbọ́ nǹkan tí Luke sọ. Luke chapter 24 verse 10. Luke ní pé Mary Magdalene, Joanna, ó tún ní Mary the mother of James and others. Ẹ jọ̀ọ́ ta ló lọ sí túùbù yẹn náà torí Ọlọ́run. John chapter 20 verse 1. Àtúndé John chapter 20 verse 1. John ní pé only Mary Magdalene. Ẹ jọ̀ọ́ kí ni correlation tó wà láàrin gbogbo nǹkan tó ń kọ? Who went to the tomb? Big question. The account of Matthew, Mark, Luke, and John could correlate rárá. And this is the foundation upon which Christendom was built. Second salient question. I believe 5 salient questions. My back a question me pẹ̀lú scriptures. Now, at what time of the day did they go to the tomb? Simply put, when did they go to the tomb? Matthew chapter 28 verse 1. Matthew ní after Sabbath. Matthew ní after Sabbath. Kí ni Mark máa sọ ní Mark chapter 16 verse 2? Mark ní very early at sunrise. Bórùn ṣe jáde. Okay, àmọ́ after Sabbath ó lè jẹ́ àárọ̀ ọ̀sán àtàlẹ́ a lè sọ. But Mark wá sọ pé very early at sunrise. Kí ni Luke tún máa sọ? Luke tún ní very early in the morning. Ṣé mo pé ìkan tún ní sunrise, ìkan tún ní very early in the morning, ìkan ní after Sabbath. Then John tún wá bọ̀rọ̀ jẹ́, ó ní very early in the morning while it was still dark. That's John chapter 20 verse 1. Ṣé the same thing ní very early in the morning while it was still dark, or very early in the morning, or very early at sunrise, or after Sabbath? Gbogbo mẹ́rẹ̀ẹ̀rin yìí as documented by Matthew, Mark, Luke, and John kò correlate. Òfútù fẹ́ tẹ̀ ẹ̀rọ ni. Ta ló ń sòótọ́ nínú wọn? Ó dà bàbá èmi tiẹ̀ tún wá ní nǹkan kan bí ṣé mo bẹ́yìn ti lọ Jerusalem. Ẹlẹ́ẹ̀mejì. Mo dẹ̀ mọ̀ pé ti máa rí eegun àwọn ibi tí wọ́n fi eegun Jésù sí. Ṣùgbọ́n ó ní ìbéèrè kan tí ẹ béèrè sà. Ní wípé wọ́n ní wípé Jésù mọ gbogbo nǹkan ìtorí ẹ̀dẹ̀ la ṣe máa ń fi orúkọ ẹ̀ pray. Wípé at the mention of the name of Jesus, every knee must bow, every tongue shall confess. I will say this in English so that the people who don't understand Yoruba very well will also see the point where they tied us mentally. We believe generally that Jesus, being the Son of God, of biblical God, knows everything and knows all things, according to God the Father, the Son, and Holy Spirit. If that were to be true, Bishop Andrew, let's look at Mark chapter 13, verse 32.